Krole kú dédé wò yìí. Mo ní kí wá ṣe show yìí kó tó di pé mo wá padà wá. Mo máa padà wá ní 7 o'clock, which is 8 o'clock Nigerian time, kí n tó wá ṣe show ṣàbàríkòlò. Mo máa ń sọ fún yín, tẹ́ bá rí pé mo dákẹ́, bóyá àwọn èèyàn ṣe oríṣiríṣi mi ò sọ̀rọ̀. Inú ilé tí mo ti jáde ni, àti mo ní àwọn olùbẹ̀rù. Kò ṣe pé bóyá ẹ̀rù jà ń bà mí. Kò ṣe pé bóyá mi ò mọ nǹkan tó yẹ kí n sọ. Kò ṣe pé bóyá ẹ̀rù jà ń bà mí àbí bóyá ẹ̀rù ń bà mí. Ìrí tẹ́yin rí mi, ìrí arebi palẹ̀ rí mi, àbí ìrí ẹni tẹ́bi ń pa. Àbí ẹ rí mi ní ìrí ẹni tí ẹ̀rù ń bà. Mo sọ fún yín pé platform mi leléyìí kò gbà kó dìjà. Kò gbà kó dìjà. Kí ló dé tó jẹ́ wípé ẹ̀yin èèyàn ẹ tí wá fẹ́ máa bully mi lórí platform mi. In tó bá wu olówó ló lè fowó ẹ̀ rà. In tó bá wu platform mi ni mo lè fi platform mi ṣe. Mo post orin Aṣíwájú. Gbogbo yín èyí tó lọ ń ṣépè ṣe rí fún ìtẹ́ wá ṣe yìí. Èmi wá máa campaign openly fún Tinubu. Gbogbo ẹ̀yin ará APC tẹ́ wà lórí platform mi, tẹ́ bá ní regalia Ankara yẹn mo ní ìdí ẹ̀. Mo tún wá fẹ́ fi wọ studio, mo tún fẹ́ lọ ṣorin mi fún. Tẹ́ bá ní Ankara tó ya Tinubu sí àti Shettima, mo ní ìdí Ankara yẹn, mo fẹ́ ràn kí n fi tún lọ ṣe orin mi fún. Gbogbo yín ẹ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ èyí tó ń ṣépè ẹni mo gbowó. Okay, tó bá wù yín tẹ́ bá wá mọ̀ pé mo gbowó, ṣé téèyàn bá gbowó kò ní ṣiṣẹ́ owó ẹ̀ ni. Tó bá jẹ́ pé lóòótọ́ ni mo wá gbowó, ṣé tí n bá gbowó, ṣé ẹ̀yin ò expect pé kí n ṣiṣẹ́ owó tí mo gbà ni. Tí bá campaign pé kẹ́ vote fún yàn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ṣé mo fún yín lọ́rùn ipe ẹ lọ òkè lọ tẹ̀ka, mo sọ̀rọ̀ ni. Mi ìdẹ̀ compare yín pé dandan nǹkan tó wu èmi lèmi sọ. Ẹni tèmi mú lèmi sọ. Kí wá ní tiyín, kí ni tèmi àti yín? Ìyá kò bí èmi àti yín. Ìgbà tí gbogbo yín ṣe Yorùbá nation, mi dé díẹ̀, mi bá yín sọ̀rọ̀. Èèyàn kò force yín, kí ló dé tẹ́ fẹ́ máa force mi? Kí ni tiyín pẹ̀lú tèmi? Mo sọ fún pé adult ni mi, mo ti bí ọmọ tó fún lóyún. Mo ti bí ọmọ tó lè fúnyàn lóyún. Èwo wá ní tiyín láti fẹ́ máa control èèyàn. Ẹ lè control mi torí pé ẹ̀yin kọ́ lẹ ní ayé mi. Èwo máa wá sórí platform yẹn máa sọ pé báyìí ni kò ní tọ̀hún ṣe adult tí òun ṣọmọdé. Kí ni tiyín tí bá sọ pé Tinubu nǹkan tó wu èmi lèmi sọ yẹn. Bẹ́ẹ̀ bá dẹ̀ ni wọ́n fún mi lówó, ṣé tí bá tiẹ̀ wá gbowó, ṣé mi ní ṣiṣẹ́ owó mi ni. Ẹ jẹ́ n ṣiṣẹ́ owó mi tó bá yẹ pé wọ́n ti fún mi lówó lóòótọ́. Ẹ jẹ́ kí n ṣiṣẹ́ owó mi. Kí ni tiyín pẹ̀lú ti tèmi? Ẹ jọ̀ọ́ ẹ̀yin APC, mo need Ankara tí wọ́n ya Tinubu àti Shettima sí. Mo fẹ́ fi rán aṣọ, mo fẹ́ fi ṣorin mi fún. Ẹni tó bá fẹ́ kú kó kú, ẹni tó bá fẹ́ lọ kó lọ kúrò lórí platform mi. Èwo làbọ̀rọ̀ máa control mi lórí platform mi. Platform tí mi ò gba owó lọ́wọ́ anybody sí. Kí ni tí yín bẹ̀ tí nǹkan tí mo bá ń ṣe tí ò bá wù yín, ẹ kúrò ńbẹ̀, ẹ má wá mọ́. So nítorí pé mi ò ti fọ́, mi ò ti sùn oorun síbi tẹ́yin sùn sí. Mi ò sọ̀rọ̀ òbí, mi ò sọ̀rọ̀ Yorùbá nation. Ẹ ti wá fẹ́, èmi ti wá di nǹkan mi. Ẹ fẹ́ gba ilé ayé mi lọ́wọ́ mi. Ẹ fẹ́ gba right to freedom of speech. Ẹ fẹ́ gbà lọ́wọ́ mi nítorí pé mi ò bá yé down sí, mo sùn kí n kọrí síbi tẹ́yin kọrí sí. Torí pé mi ò sùn. Okay, Tinubu ni mo wò yìí. Openly mo Tinubu ni mo ń campaign fún. Tẹ́ bá wá ní mo gbowó, okay, ẹ jẹ́ kí n ṣiṣẹ́ owó mi. Ẹ̀yin APC tẹ́ bá wà lórí platform mi, mo need Ankara tí wọ́n ya Tinubu àti Shettima sí. Mo fẹ́ fi rán aṣọ, mo fẹ́ máa fi ṣe show mi. Tẹ́ bá fẹ́ kú kẹ́kú, ẹ tó bá fẹ́ lọ kó lọ. Kí ni tí yín pẹ̀lú tèmi? Mi ò ń ṣọmọdé now. Torí pé èèyàn ò bá sọ̀rọ̀, èèyàn ò fẹ́ wàhálà, ẹ dẹ̀ fẹ́ sọ̀yàn dìdákúdà. Torí pé èèyàn ò fẹ́ wàhálà, èèyàn fẹ́ peace, ẹ dẹ̀ fẹ́ máa gùnyàn gàràgàrà. Ẹ ń ṣe Yorùbá nation, mi ò dọ́dọ̀ yín, mi ò súnmọ́ yín. Ẹ wá sórí platform, ẹ wá sọ pé Yorùbá nation lọ́kàn, ó dẹ̀ sọ̀rọ̀ fún Yorùbá nation. Ṣé tipa ni, àbọ̀ràn ni, àbí gbogbo wa la máa sùn ká máa kọrí síbi kan náà. In tó wu ẹ̀yin lẹ́yìn gbájúmọ̀ yẹn, ẹ jẹ́ kémi náà gbájúmọ̀ nǹkan tó wù mí. Ó ṣe wọn ò bí wa pọ̀. Ẹ jórúkọ mi Yínká ni mò ń jẹ́, torí pé tọmọ ìyá méjì bá dáràn, kí wọ́n lè mọ orúkọ wọn. Ó ní wọ́n ṣe sọ wọ́n lórúkọ ọ̀tọ̀ọ̀tọ̀. Yínká náà sọ mí. Báwo lorúkọ àti tèmi àti tiyín ṣe dọ́gba? Báwo ni èrò inú èmi àti yín ṣe dọ́gba?
òbò tó wà lábẹ́ wa gan ṣéèpù òbò yàtọ̀tọ̀ àwọn òbò mi lute àwọn òbò mi rí pẹlẹbẹ o mọ̀ bóyá pẹlẹbẹ ni mo ní o mọ̀ bóyá ètò lute bí òkú ńbẹ́tẹ́ ni mo ní tí ẹ yàtọ̀ sí tèmi ọyàn mi tóbi ọyàn mi kéré gbogbo yín lẹ rí size ọyàn mi ìmí tóbi ju tèmi lọ tó mì pé ọ̀tọ̀ọ̀tọ̀ la wáyé ọ̀tọ̀ọ̀tọ̀ la rìn wá ọ̀tọ̀ọ̀tọ̀ ní nǹkan tí Ọlọ́run fún wa ẹlòmí á dàbí egbin ẹlòmí á ugly ẹlòmí alápalọ tó fi ronú ẹlòmí ò ní lè ronú kí wá ní ti yín ẹ kúrò lórí platform mi tí bá sọ orin Tinubu síbẹ̀ tí ò bá tẹ́ yín lọ́rùn Tinubu ni mò ń campaign fún àti Shettima mi ò ń ṣọmọ àlè ẹ tó bá fẹ́ kú kó lọ kú ẹ tó bá fẹ́ ti torí ẹ̀ hate mi mi ò kí ṣọmọ àlè tẹ́ bá lẹ́lòmíì tó sọ Yorùbá tẹ́ dẹ̀ mọ̀ wípé ó ní structure ó ti ní structure àti rí nǹkan tí Tinubu ṣe rí tẹ́ bá rí ẹlòmíì tó ti ní irú structure tó ti Tinubu gbélé ẹ gbé wá fún mi kẹ́dẹ̀ fún mi ẹ convince mi lórí ẹ̀ èyí tí mo rí ẹ̀yẹ tèmi ní lọ́wọ́ yìí èmi ò ní jó jábọ́ ẹni tó bá fẹ́ kú ni kó kú ẹni tí mo fẹ́ mi ò dìbò bẹ́ẹ̀ ẹni tí mo fẹ́ campaign fún lórí platform mi nìyẹn ẹ̀yin ọmọ ẹgbẹ́ APC mo nídìí àǹkárá Tinubu àti Shettima ẹ sẹ́ǹdì ẹ̀ sí mi mo fẹ́ fi ránṣọ mo tún fẹ́ ṣorin mi fún ẹni tó bá fẹ́ kú kó kú ṣé mo gbowó lọ́wọ́ yín ṣorin ni àbẹ́yìn lẹ lohùn mi ni tí mo fi ń kọrin àbẹ́yìn lọ́lọ́run tó fún mi ni àbẹ́yìn lẹ lẹ̀mí mi ni kí wá ní ti yín bẹ̀ tẹ lọ sórí platform èpè yẹn ẹ̀yin lẹ ní ọ̀rọ̀ yẹn ẹ̀yin lẹ ní èmi kọ́ ni mo ní ṣe wá rí ìtẹ́ wá ṣe yìí ṣe rí ìtẹ́ ṣe yìí ẹni tó bá máa kú ló máa kú ẹni tó bá máa lọ ló máa lọ kí ni ti yín ṣebí oníkálukú freedom of speech ni mo ní right mo wà entitled to my opinion mo ní right láti choose ẹni tó bá wù mí ó wá wọlé kò wọlé mo ní right láti choose ẹni tó bá wù mí just like bẹ́yìn náà ṣe ní right why tẹ́ ṣe fẹ́ gba right mi ní ọwọ́ mi why tí right tèmi ṣe ń ti ayín lára kí ló dé tẹ́ ń lo Panadol sí orí headache tèmi kí ló dé tí ẹ fẹ́ máa campaign fún mi òbò ló ní òbò ni mo ní òbò èmi àti ẹ yàtọ̀ sábẹ́ size ọyàn 36D ni mò ń lò ẹlòmíì lo 42 ẹlòmíì lo 13 àbí 32 èmi lo 36 ó yàtọ̀ bọ́nà ṣe fún wa yàtọ̀tọ̀ ẹlòmíì lóhùn jù mí lọ ẹlòmíì ò lóhùn tó mi ẹlòmíì búrẹ́wà ẹlòmíì fine kí wá ní ti yín pẹ̀lú tèmi pé mo ṣe orin fún Tinubu kí ló fi kàn yín mo gbowó lọ́wọ́ yín ṣe ni ẹ̀yin lẹ bá mi wọ studio ni ẹ̀yin lẹ lọ́kọ́ lẹ lóhùn tí mo fi kọrin ni èwo wá ní ti yín kí ló dé mo ní mi ò ṣe Yorùbá nation mi ò ṣe ẹ fi mí sílẹ̀ ẹ dẹ̀ wá sórí platform mi ẹ sọ pé kí n kẹ́ ṣe kíní kan tó Yorùbá kí ló kàn mí pẹ̀lú ẹ̀ kò dẹ̀ ń ṣe gbogbo yín lẹ̀ ń ṣe àwọn ẹlòmíì tó bá fẹ́ ṣe Yorùbá nation wọ́n á ṣe mi ò ṣe obedient ẹ fi mí sílẹ̀ èyí tí obedient ni mo fẹ́ mo ní mi ò ṣe èyí tí mo mú ni mo mú èyí náà mú ìtẹ́mú èyí tẹ́ mú ẹ dì mú ṣinṣin ẹ fèmí lẹ̀ jẹ́ kí mú ìtí mo mú kí n dì mú ṣinṣin ẹ má ní mi lára ẹ má wá búlì mi kò ṣe pé bóyá ẹ̀rù ìjà ń bà mí ilé tí mo ti jáde ni mo dẹ̀ bọ̀wọ̀ mo ní olùbẹ̀rù mo dẹ̀ mọ àwọn tó máa affect tó bá bẹ̀rẹ̀ sí ní gbọ́ pé mò ń jà bí mò ń sọ̀rọ̀ ẹ má wá títorí ìyẹn kẹ́ fi pé mo stupid mi ò stupid o mi ò stupid ọ̀rọ̀ dẹ̀ wà lẹ́nu mi wàláì omi ò ń ṣọmọ alọ́lé lọ gbèsè wá mo ní lójú pálí ni mo lè bú ẹ fódìdí odidi wákàtí méjì tó ní mọ̀ pé wọ́n ni mò ń bá wí tó tiẹ̀ ní mọ̀ ìtumọ̀ nǹkan tí mo sọ pẹ̀lú Yorùbá but mo kàn rọra pàṣẹ fújà lọ ni mi ìdẹ fẹ́ pẹ̀lú ọ̀bọ jẹko ẹ wá fi adé mi dé mi lórí tí n bá ti post nǹkan sí orí platform mi tẹ́ ẹ bá like ẹ kúrò ń bẹ̀ kẹ́ máa lọ ẹ má sọ̀rọ̀ ẹ má ṣe pé ẹ má sọ pé mo ṣe lórí platform mi inú ilé mi ni platform mi jẹ́ Yinka TNT ní bẹ́ẹ̀ mi ni mò ń gbowó orí platform mi tẹ́ bá dẹ̀ ni wọ́n ti fún mi lówó dandan téèyàn bá ṣiṣẹ́ owó èèyàn ṣàdẹ̀ téèyàn bá gbowó èèyàn ṣàdẹ̀ ṣiṣẹ́ ó dẹ̀ fi mí sílẹ̀ jẹ́ ṣiṣẹ́ owó tí mo gbà tó bá jẹ́ pé ẹ fi pé mo ti gbowó ẹ jẹ́ kí n ṣiṣẹ́ owó tí mo gbà àbí téèyàn bá ṣiṣẹ́ tó bá fún mi lówó tí mi bá ṣiṣẹ́ tó bá bẹ̀rẹ̀ sí ní drag mi bẹ́yìn náà lè máa sọ̀rọ̀ pé ó gbowó kò ṣiṣẹ́ ókè o Tinubu ti fún mi lówó olú ọmọ ti fún mi lówó gbogbo wọn ti fún mi lówó ẹ fi mí sílẹ̀ wá jẹ́ ṣiṣẹ́ owó tí mo gbà ẹ jẹ́ ṣiṣẹ́ owó tí mo gbà ẹ má joyè tó ń lo balaslos ẹ̀yin kọ́ lẹ bí mi náà ìyá yín kọ́ ló bí mi bàbá yín kọ́ ló bí mi náà
ọjọ́ ti lọ lórí mi irun funfun orí mi ẹ rí pé mo dá ìyẹn ni ọjọ́ ti lọ lórí mi kí wá ní ti yín pẹ̀lú tèmi kí ni ti yín pẹ̀lú tèmi ẹ jọ̀ọ́ ẹ̀yin APC tẹ́ bá wà lórí ìkànnì yìí mo fẹ́ aṣọ àǹkárá tí wọ́n ya Tinubu àti Shettima sí tẹ́ bá lè bá mi fi rán agbádá ẹ bá mi fi rán agbádá kẹ́ send ẹ sí mi tẹ́ bá dẹ̀ lè bí bá mi fi rán agbádá ẹ send ẹ sí mi mi ò mọ tẹ́lọ̀ nílùú yìí ẹ send ẹ sí mi ẹ bá mi fi rán agbádá mo fẹ́ máa fi ṣe show tẹ́ bá wá fẹ́ kú gbà yẹn kẹ́ kú ẹ tó bá dẹ̀ fẹ́ lọ kó lọ Ọlọ́run ò lọ kò yípo padà ọba tó ń ṣe bẹ̀mí ò kúrò nídìí àrò kí ló dé mi ò ta sí yín mi ò dọ́dọ̀ yín rí kí n comment kí n ṣépè fẹ́yàn kọ̀kọ́ rí mi ò wá sórí platform yín ó ní mo ṣe wọ́ wá kẹ́ kú tẹ́ bá fẹ́ kú in tẹ́ bá fẹ́ ṣe kẹ́ ṣe èmi ni mo ṣáná sí live ń sì táwọn èèyàn ń wò mí mo ní platform mi kí wá ní ti yín bẹ́ẹ̀ ẹ̀nà ẹ̀dẹ̀ máa sọ máa dá sí Nigeria politics èmi láwọn èèyàn ní Nàìjíríà náà ìlú tó ti bí mi kọ́ nìyẹn ni tó bá dá ó kàn mí tí ò bá dá ó kàn mí náà kí ló tẹ́ ń ṣe bẹ́ẹ̀ ni pé ẹ̀yin nìkan lẹ wà ẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà nìkan lẹ ń jìyà àwa tá wà ń bì báyìí náà gbogbo nǹkan wọ̀n náà àwa náà léyàn létà ń fowó ránṣẹ́ sí ẹ̀ka tí ń fún ní 50,000 tẹ́lẹ̀ àti increase ẹ̀ tó dá mọ̀ pé nǹkan ti wọ́n kí ló dé tó ní lára tẹ́ fi pé ẹ̀yin nìkan lójú yín rí ẹ fi pé tí nǹkan ò bá da kò ní kọ àwa tá wà ní bíbá ó kàn wá náà ẹ dẹ̀ bẹ̀rẹ̀ sí ní campaign èmi ò ṣe Yorùbá ló kàn ẹ fi mí sílẹ̀ Tinubu ló kàn lọ́dọ̀ tèmi Ọlọ́run ó wà lọ́wọ́ Ọlọ́run ẹ fi mí sílẹ̀ o mi ì dẹ̀ force yín mi ò nítorí mo ní Tinubu lọ́kàn mi ò sokùn mọ́ yín lọ́rùn pé tó bá mi ì dẹ̀ sọ pé dandan tó bá dìbò fún báyìí ló ṣe máa rí fún ẹ mi ì sọ bẹ́ẹ̀ mo ń campaign bí ẹ̀yin ṣe ń campaign fún Yorùbá nation tẹ̀dẹ̀ ń campaign fún obedient tẹ̀ ń campaign fún Àtíkù bẹ́ẹ̀ náà lèmi náà ṣe ń campaign fún Tinubu kò dẹ̀ sí ìtò kọba bá ńlá kú bá pọ̀rípọ̀rí yàrá yàbá bá anybody lórí ẹ̀ torí platform mi ni mi wá sórí platform mi kíní kẹjọ ẹ jẹ́ kí n login kí n campaign fún Tinubu lórí platform mi pẹ̀lú ìtẹ́wá ṣe yìí ẹni tó bá fẹ́ dúró kó dúró ẹni tí ò bá fẹ́ ní dúró séèdè sáfẹ́ mugode séèdè sáfẹ́ kẹ máa lọ pẹ́ fèmí sílẹ̀ ní tó wù mí tí mo gbájúmọ́ mi ò kí ń ṣe ọmọ àlè ọmọ àtọkọ dé wá balẹ̀ jẹ́ mi kì í ṣe ọmọ àlè tí ó ń fọwọ́ òsì júwe lé bàbá ẹ̀ tó bá wù yín kẹ́ sọ fún mi pé ó dorí èmi ṣebí Tinubu àti Haúsá ni wáyé tí mo ṣe sọ pé Yorùbá mi ò ń ṣọmọ àlè oko ò ní jẹ́ ti bàbá àti ọmọ kó má láàlà Yorùbá ni mò ń sọ lẹ́nu mi ò ní fi Yorùbá lẹ̀ kí lọ campaign fún Ìgbò mi ì ní fi Yorùbá lẹ̀ kí n lọ campaign fún Haúsá tó tún fi Haúsá ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ àbí tó fi Ìgbò ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ màá rádà campaign fún Yorùbá tó fi Haúsá ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ ni mi ò kí ń ṣe ọmọ àlè mi ò ń ṣe ọmọ àlè whatever tẹ́ bá fẹ́ rí however tẹ́ bá fẹ́ fi rí to your church o Israel ni ẹ fèmí sílẹ̀ pẹ̀lú ẹlẹ́dàá mi tí Tinubu bá gbé bò lẹ̀ lẹ́ni tó bá lóun ò dìbò mọ́ tó bá mẹ́lò mi tó tún sọ Yorùbá jáde tí mo dẹ̀ mọ̀ pé ó ní structure tí Tinubu ní màá campaign fún bọ̀ lẹ́ni o mi ò tí rí bàbá ńlá kú bá bẹ́ anybody tó ní structure tí Tinubu nílẹ̀ òun dẹ̀ lèmi sì ń tẹ̀lé ẹni tó bá fẹ́ kó fẹ́ mi ẹni tí ò bá fẹ́ kó jọ nítorí Ọlọ́run kó fi mí sílẹ̀ ẹ má wá ṣépè lórí platform mi mọ́ kó má jẹ́ pé màá máa mú orúkọ yín máa lọ sórí profile yín máa gbé picture yín jáde máa dẹ̀ máa ní kó bá mi rọ ìpele ẹ tó bá ti ṣépè fún mi irú lára ikú mo di ikú yẹn náà dẹ̀ ló máa pa ẹ́ ẹ tó bá ti ṣépè tí n bá ti rí báyìí mo máa lọ sórí page ẹ máa gbé orúkọ ẹ àti page àti picture ẹ jáde máa dẹ̀ rọra gbé sórí platform mi máa ní kó máa bá mi ṣépè fún ẹ kí ló dé ó kò ń jẹ́ ti bàbá tọmọ kó má làálàá ẹ má wá control mi lórí platform mi gbogbo ẹ̀yin ọmọ APC gbogbo ẹ̀yin ọmọ Tinubu tẹ́ wà ń bí mo need aṣọ àǹkárá tí wọ́n ya Tinubu àti Àtíkù sí tẹ́ bá lè bá mi fi rán dábòlẹ̀ agbádá ẹ bá mi fi rán ẹ send ẹ sí mi tí bá wá wọ̀ kẹ́ wá ya mọ́ mi lọ́rùn tí bá ti ń ṣe show ẹ ti ya wèrè ire o mo ń padà bọ̀ fún Ṣàbàríkòlò ó dàbọ̀.